gbogbo ìwà burúkú ilé ayé yìí ó ní mo ti bá wọn wù ṣùgbọ́n kinní kan ni tí ń bá wọn ṣe nílé ayé tí mo wà yìí ó ní wípé kí n gbẹ̀mí èèyàn kí ẹ̀mí èèyàn ó tọwọ́ mi bọ́ eléyìí mi ì bá wọn ṣe Ọlọ́run ò sì ní jẹ́ kí n bá wọn ṣe èyí títí tí màá fi wọlé. ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu Ṣẹ́gun Ẹ̀gbẹ̀gbẹ́ èyí tó jẹ́ kan lára àwọn eléré orí ìtàgé ti Nollywood Yorùbá níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí wọ́n ṣe fún ní orí ètò ìkan lára gbajúgbajà eléré orí ìtàgé èyí tí a mọ orúkọ rẹ̀ sí Abíọ́lá Báyọ̀. Ibẹ̀ ni arákùnrin yìí ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti wípé nǹkan tó gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n. Ẹ má gbàgbé wípé Ṣẹ́gun Ẹ̀gbẹ̀gbẹ́ èyí tá à ń sọ yìí ó ti fi ìgbà kan jẹ́ ọkọ Tóyìn Abraham èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Ire kó tó di wípé aáwọ̀ ṣẹlẹ̀ láàrin wọn tí àwọn méjèèjì wọ́n sì pínyà. Kò pẹ́ sígbà náà ni òun la bá gbọ́ wípé wọ́n fi ẹ̀sùn olè kàn án wípé ó lọ jí fóònù lọ́jà. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà ó dàbí nǹkan tó débi wípé wọ́n ti arákùnrin náà wọ́n gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n tó sì lo àìmọye ọdún kó tó di wípé wọ́n fi kalẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lórí ètò Abíọ́lá Báyọ̀ ó ní arákùnrin náà ó ti jẹ́ kó yé wa bí ọ̀rọ̀ náà ṣe wáyé àti wípé gbogbo nǹkan tójú òun rí ní ọgbà ẹ̀wọ̀n nígbà tí òun lọ. Kódà ó ṣàlàyé débi wípé ó lóun àti Fáyọ̀ṣe wípé àwọn jọ wà lẹ́wọ̀n. Ó sọ títí débi wípé ní gbogbo ọjọ́ Sunday ó lóun ni Pásítọ̀ Adébóyè èyí tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Redeemed Church of Christ èyí tí wọ́n máa ń gbé oúnjẹ wá fún gbogbo àwọn ẹlẹ́wọ̀n. Ó jẹ́ kó yé wa wípé àwọn ìjọ yìí oníṣe ni wọ́n máa ń gbìyànjú ó ní bí wọ́n ṣe ń gbérẹsì wá bẹ́ẹ̀ ni wọ́n máa fi ẹran lé e lórí wọ́n sì tún fi omi tẹ̀lé. Arákùnrin yìí ó ròyìn ìtọ́jú rẹ̀ rí ẹ̀yin èèyàn kò tán síbẹ̀ o. Arákùnrin yìí ó jẹ́ ká mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ tóun wà yìí ó lóun ti yí padà o. Ó ní kò sí ìwà aburú èyí tí wọ́n bá wọn wù nílé ayé yìí èyí tóun ò tí ì bá wọn ṣe. Ó ní nǹkan kan tóun ò kàn ṣe ni wípé kóun ó gbẹ̀mí èèyàn. Ó ní Ọlọ́run ò jẹ́ kí eléyìí ó ṣẹlẹ̀ sóun. Ó ní Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí èèyàn kó tọwọ́ òun bọ́. Ó ní fún ìdí èyí pẹ̀lú gbogbo nǹkan tí ojú òun rí ní ọgbà ẹ̀wọ̀n ó lóun ti dàtúnbí ó lóun ti yí padà. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ kó yé wa wípé òun ti dá charity kalẹ̀. Ó ní ìdí tóun sì fi gbé charity yìí kalẹ̀ ni wípé kóun ó lè máa ran àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́. Ó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lẹ́gbà ẹ̀wọ̀n yìí ó ní ẹ̀ṣà ìmọ̀dí òun ló gbé wọn débẹ̀ tó sì jẹ́ wípé wọ́n wà ń bẹ̀. Ó ní wọn ò gbé wọn lọ sílé ẹjọ́ fún àìmọye ọdún òun ni wọ́n ti wà ń bẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ wà ń bẹ̀ tó jẹ́ wípé àwọn ẹbí àwọn ará wọn ò tiẹ̀ mọ̀ wípé ọgbà ẹ̀wọ̀n ni wọ́n wà. Ó ní ìdí tí òun ṣe gbé charity kalẹ̀ ní kóun ó lè máa ràn wọ́n lọ́wọ́. Arákùnrin yìí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ léyìí tó gbọ́ omijé lójú òun gangan àti lójú àwọn èèyàn èyí tó ń gbọ́ ọ̀rọ̀ tí ó ń jáde lẹ́nu arákùnrin náà. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ èyí tó wí. I have 45 count charge so that's why he gives me. Aljadia Oshur out 44. One count charge lọ́fi. No fee. Oh mi mọ́lẹ̀. Nígbà tí mo sọ yìí Alhaji Wasiu àbí Pasuma nígbà tí mo tẹ̀lé kẹ́kọ̀ọ́ kò mọ mẹ́ra ti màláìka. Ìjọ́ tí mo dé prison mo kàn sọ wọn pé Ọlọ́run táìpù lọ́wọ́ tọ́ ló wà àwọn gbọ́dọ̀ gbókùn mi jáde nígbà yẹn àwọn èèyàn ń kú lójoojúmọ́ prison. Mo ti ṣe many dirty things. Tẹ́lẹ̀ àti ro but with dirty tí mo ṣe náà ìkọ̀kan tí mo fi kún ní pé mi gbẹ̀mí èèyàn mo ti bá wọn ṣe nígbà yẹn dàkọsẹ tí kò ní fa ṣẹlẹ̀ mọ́tà ìbá fi parẹ́. Agbára Ọlọ́run. mọ́fà ẹ̀mẹ́ta tó wà lókàn lájọ wa Fáyọ̀ṣe TFC arrest wọn inú sẹ́ẹ̀lì mi lọ́wọ́. So all together movie mélòó lẹ ti wá produce. àmọ́ a sọ pé movies mo produce wọ́n á dẹ̀ àkérèjì kò ṣẹ́wọ̀n 50 gbé wọn kò ń ṣílẹ̀ rárá pé kan ní welcome sir dà pé ẹ tó ṣe ìgbèdé welcome sir yẹn tó wá náà kó yẹn 20 wà tó bá díjọ́ kejì àìgbò méjì sáyé méjì sí. This verse in the Bible Psalm 50 verse 15 of it call upon my name in the day of trouble and I shall deliver you you shall give glory to my name. Bobrisky say prison is 6 months or something. àjọmọ́ èdè tèèyàn kan ni that coronavirus yẹn àbí good 1 year kò sẹ́yìn kan lọ́kọ́ gbé ọkọ̀ sọ̀rọ̀. ẹ kàn wá ní. for 1 year 1 year prison Redeemed Church Pastor Adeboye only try at least every Sunday 3,000 inmates a máa gbé oúnjẹ wá take away plate jollof rice bottle water kankan àti ẹran méjì máa fún every Sunday. Every Sunday from the Redeemed Church. ìwà yìí ìjáde mi kò easy fún mi rárá
mo mọ tí mo lè ṣe jẹ́ tí mo ti jáde tí bá fẹ́ ra mọ́tò 100 million láàrin 1 week màá rà ọ̀nà yẹn mi fẹ́ wọn. ẹ̀jẹ̀ máa dẹ̀ torí orí ẹja ó ṣàyàwó ẹ̀ wẹ́lẹ̀wẹ́lẹ̀ ó kó sí báàgì sínú ẹ̀fílò ó wá ti ìgbà rẹ̀ lọ sílé ẹ̀wọ̀n àánú ẹ̀ ìgbèlò dọ́pẹ̀sì ó fọwọ́ tí mo sọ ọ́ ṣe máa prison for that orí ẹja ló gbé orí ẹja kan ló máa ń pè prison. ṣé wọ́n ṣe ni orí ẹja. ibi tí yóò tọ́jú ó tún fún olórúkọ burúkú wọ́n sì mi ti dàgbà wọ́n sì mi dàgbà wọ́n bọ́ lọ́lọ́run ìkọ̀kan kó jọ ìyá yìí bàbá mi lọ́run jẹ́ kó jèrè mi. ẹ ti sọ yẹn ìpè kí it's okay. ọlọ́run àti tó dáa. àmín. bá gbé sùn láàárọ̀ kọ́ ló máa sùn lọ́sàn-án. gbogbo tí mo ṣe wáyé mi ì ṣe báyà pé bí akin kọ́kọ́ tì mí sí àfi ayé ni gbogbo ẹgbẹ́ yẹn lọ́dà my dear sister ìgbà tí mo máa débi tí mo dé for 6 years tí mo láǹfààní sí obìnrin yẹn mi tó wù mí gan ni pé mo gbọ́dọ̀ mọ̀ sọ ẹ̀sà foundation mi mo fẹ́ máa help àwọn inmates. ẹ fẹ́ máa help àwọn inmates. mo fẹ́ máa lọ sí different prisons. kí ni ó fa ọ̀rọ̀ iPhone issue yẹn gangan kí ló ṣẹlẹ̀ gangan ní time yẹn. issue ọ̀rọ̀ phone ọ̀rọ̀ yẹn wọ́ wa gan. ó wọ́ wa.